yàrá ìyá rẹ̀ bàbá rẹ̀ dá wá sí Nàìjíríà kó wá proof káwá ti captain Malamu àjọṣe papọ̀ ni tán bá bí bàbá ńlá bàbá rẹ̀ Alimi dá wá sí Nàìjíríà kó wá proof ẹ̀ ìwọ àbálàrú ẹ̀ wá fi aṣọ pé wà fi roko ọba ayé kò mọ̀ wípé wọ́n sọ lórí ju ọlọ́ súnà nábì làwọn nǹkan alápákò súnà nábì nǹkan alápákò lára ìrọ̀lẹ́ tó mọ́ síta kan mọ́ wù ọ̀ràn sọ̀rọ̀ captain mi lẹ́ni explanation tí ìsìnfọ́lọ́ ọ̀run ti clear ìwọ kàn fẹ́ sórí ibú látara rẹ̀ ó fẹ́ wẹ̀wọ̀ látara rẹ̀ ni èmi ò bọ́ sọ̀rọ̀ Interpol tí wọ́n wá bí bàbá rẹ̀ dá Nàìjíríà làwa wà láti ń sọ̀rọ̀ yìí òun pé mi lọ Saudi mo wálé tán bá bí yàrá yà rẹ̀ dá kí ló kọ yà rẹ̀ rántí tán bá bí bàbá rẹ̀ Alimi dá bàbá rẹ̀ Alimi tán bá bí dá wá sí Nàìjíríà kó wá proof ẹ̀ abọ́ wa yáwọ́ ni so sẹ́ni pé wọ́n dì náà kan lọ́mọ bí wọ́n dá torí tí ń ṣe ó kàn fẹ́ kó bá wọn tiẹ̀ ni ẹ̀mọ̀ òun fẹ́ prove pé òun wise àwọn ìyá wọn sọ pé ẹ̀mí à kéwé ẹ̀rí àwọn òbí àwọn eléyìí wọ́n gbọ́ bàjẹ́ wọ́n fẹ́ kó sì mọ̀ sí rẹ́dẹ̀rẹ́dẹ́ lọ káwọn olè bàmọ́ rí nǹkan fi pàrọ̀nù rẹ̀ ọlọ́mọjà kú ọ̀fà tàtàkì tí àwọn dìdìrì báyìí yóò bà sí ẹlòmíì ò ti kú tí àwọn dìdìrì bọ́ ọ̀kanlọ́mọ yóò bà sí ẹni tí ó fẹ́ sòdodo ọgbọ́dọ̀ ọ̀rọ̀ kan lọ báyìí náà kó náà mọ̀ fi pàrọ̀nù rẹ̀ èyí tó ń ṣe wọ́n nù ṣùgbọ́n àwọn tí ń gbọ́n táwa ń sọ àwọn tán fẹ́ kẹ́kọ̀ọ́ lára wa ni. Sorry, I've already played the evidence that I hear from the Hakim Mudassir that he gave you 1.2 million, which is. Onija he give you, then he gave no lomo lo to the past tense in so. I've already called PPRO Muiwa Adejobi to intervene this matter. Okay. To intervene this matter, no, to intervene in. Oh, what we in see? I mean, interfere in something. Could they say to interfere this matter? Okay, Lord, direct what we in. Only the matter on fair bubang in Weibo. No problem, it's fine. Maybe when all of that they. I want Luba now, but in here, I'm sorry, to see. They start the matter. They will come here. I will go and explain the story. You also come from US that time. If it's Bolonu. But why is it we to so yìí náà a fẹ́ kí wọ́n náà wá sí láti US kó wá sọ Nàìjíríà ẹ̀rí ẹnu Ọ̀kanlọ́mọ mọ̀ gbọ́n ní ìsìn báyẹn lórí mọ̀ gbọ́n ní ìsìn o tó bá bí ọ̀dà Ọ̀kanlọ́mọ tí wọ́n bá bí mẹ́tàlá rẹ̀ dá tí wọ́n bá bí forefather rẹ̀ dá ìwọ wá sí Nàìjíríà kó wá proof tó ń sọ yìí kó wá sọ pàjọ́ ṣe papọ̀ ni tí wọ́n bá bí forefather gbàgbé yìí tí Malam Yusuf mọ́ sọ pé àwọn fi Interpol gbé ìwọ àti wàhálà wọ àti wọn nu wàhálà wà tí wọ́n sọ pé mi àti captain jọ ń ṣe papọ̀ tí wọ́n bá bí forefather rẹ̀ dá tí wọ́n bá bàbá rẹ̀ dá wá sí Nàìjíríà kó wá proof ẹ̀ ò ní wá mọ́ ó rí pé ò ní padà mọ́ tí wọ́n bá bí bàbá rẹ̀ dá ìyá rẹ̀ dá wá sí Nàìjíríà kó wá proof ẹ̀ wà mọ́ wípé tí ó ta sọ́wọ́n lókè bá sí wọ́n ṣe yìí bóyá wà náà bóyá àlè àmọ́ lè ṣùgbọ́n sọ pé súnà ọmọ ká lọ́wọ́ kò ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan ó sì ẹ̀ka kan sí ẹ̀mọ́ sóò rẹ̀ fún yín pé sẹ́lẹ̀ mọ́rò pé dédé ní wá ni tán bá bí bàbá ńlá bàbá rẹ̀ dá wá sí Nàìjíríà bó ti bọ́lọ́pàá yẹn ti ń sọ wọ́n pé kó wá proof ẹ̀ wá sí Nàìjíríà kó wá proof rẹ̀ bẹ́ẹ̀ má wo àti Malamu ẹlẹ́mọ̀ sọ̀rọ̀ Interpol èmi ò bọ́ sọ̀rọ̀ Interpol èmi Abdulhakeem Mudassir èmi ò bọ́ sọ̀rọ̀ Interpol so pé mo sọ fún tipẹ́tipẹ́ náà pé tán bá ti bí ọ̀dà o wá sí Nàìjíríà o kò jẹ́ kán mọ ibi tó wà o kán sì sáàfù rẹ lẹ́tà o kò sì lọ sí police station tí mo sọ pé lẹ́nu ni tán bá bí bàbá ńlá bàbá rẹ dá tán bá bí forefather rẹ dá tán bá bí ìyá rẹ dá wá sí Nàìjíríà kó wá proof tó ń sọ yìí ìgbà ṣé wọn tàwọn sáà ṣìtú ló pé ni ẹ̀wọ̀n rí ọgùn ju ti ọ̀bọ lọ àbí eléyìí wà gbádùn ẹ̀wọ̀n rẹ yóò gùn ju ti ọ̀bọ lọ wèrè lọ́mọ ní bọ̀bọ̀ ìlú tọ́ wá sí Nàìjíríà tó wá kó wá proof ẹ̀ ọ̀rọ̀ rí o yàtọ̀ sáwọn èyí tí wọ́n ṣe kí ni wọ́n sọ pé àgbà kíní kan ẹwà wà ní ìlú Èkó ó mọ̀ dáwà lálẹ́ ó mọ̀ dáwà sáwọn míì lọ́rùn kíní kankan wá sí Nàìjíríà wà proof ẹ̀ ọlọ́pàá ti sọ bẹ́ẹ̀ fún ní wá sí Nàìjíríà wà proof ẹ̀ sórí ọ̀rọ̀ tí n bá sọ tó wáyé pé out of pé mo fẹ́ kó o mọ̀ pé o mọ̀ rò pé bóyá o rí báyìí bóyá o mọ̀ lo strong edge Ọlọ́run foríjì mi tí má sọ̀rọ̀ mi tí ó wá sí o Ọlọ́run foríjì mi gbogbo tábí aláya rẹ̀ nǹkan bọ́ mo ti ẹ̀fẹ́ provoke kò bínú wá jọ́nà kí ló kúkú tó ṣe wá ti dọ̀lá nìsín ó kàn lọ gbé fọ́tò mi wá mo kó bàtà lọ́wọ́ yóò gbé fọ́tò mi wá wọ́n wọ́ mi lẹ̀ àwọn fọ́tò tẹ́mi máa rí tí mo fi máa dúpẹ́ fọ́nà ó mọ ní
wàláì mo ti sọmọ tó bá ti gbé wá inú tèmi máa dùn ni èyí máa fi dúpẹ́ fọ́lọ́run ni pé ìgbà kan mo sì wà ní condition yìí o mo rò pé ìgbà kan mo sì wà nírú condition yìí o Ọlọ́run mo dúpẹ́ fún ọ Ọlọ́run mo dúpẹ́ fún ọ wọ́n ti ń fún mi message kan lórí WhatsApp ẹ jẹ́ sáré follow message tán fún mi lórí WhatsApp mo ń bọ̀ Okanlomo mo ń bọ̀ Okanlomo o mọ nǹkan kan mo sọ fún pé o lè withstand mi kí n tó sọ̀rọ̀ mi tán ó ti máa ṣe poster torí mo ti study rẹ kí n tó sọ̀rọ̀ mi tán ló ti máa ṣe poster kí n tó sọ anything wàá sáré ṣe poster pé o fẹ́ sọ̀rọ̀ ìwà táwọn ta ni tá bá bí yàrá ya rẹ bàbá rẹ dá wá sí Nàìjíríà kó wá prove káwa ti captain malamu ajanse papọ̀ ni tá bá bí bàbá rẹ alimi dá wá sí Nàìjíríà kó wá prove ẹ ìwọ àbálàrú ẹ wá fi aṣọ pé wá fi roko ọba ayé kò mọ̀ wípé mo sọ lórí ju ọlọ sunna nabi làwa ń ka alápákò sunna nabi ń ka alápákò dáná tó mọ̀ síta kan mọ́ wọ ọ̀ràn sọ̀rọ̀ captain mi lẹ́ni explanation tí ìsìnfọ́lọ́ ọ̀run ti clear ìwọ kàn fẹ́ sórí ibú látara rẹ̀ ó fẹ́ wẹ̀wọ̀ látara rẹ̀ ni